of October speaks about Olajide Aluko, a man of great honor, lover of God, and a great personality. Èkìtì ti yá o, ó yá nínú ilé bàbá rẹ̀ gangan ọmọ Aluko mo ní ó máa gbọ́ mi mo fẹ́ kí ọ délé, àní mo fẹ́ kí ọ bọ́ sí kókì lè bàbá rẹ̀ tó fi yọ owó lápò. Kó mẹ́fọ́ ra ọmọọba líle, ńlẹ́ o ọmọọba wàrà jẹ̀ṣà. Ṣàwẹ́wẹ́ etí òru àtàgbà Ìjẹ̀ṣà mú ìṣàdó. Ńlẹ́ o ọmọ ìyàn dúró kì í ṣe yìí. Ọlájídé o onípọ̀dún èyí ṣàṣe mọ́. Kó gbọ́ bí olúgbòǹgbò tìrìgbò. Kó gbọ́ bí olúgbòǹgbò tìrìgbò. Kó gbọ́ bí àwọn àgbàkan tó fọmọ owó ṣòǹdè ọ̀run lọ́jọ́ ọjọ́ sí. Tówó wáyọ́ tówó wá dòkì ni. He